Bono
lọ́nà mórí ṣe ọba rọ̀bánà mi ṣẹlẹ̀. Josephine Ọlápẹ́jú. Sóní bẹ́lẹ̀ lé àwòrán bọ́nọ́nà. Bẹ́lẹ̀ àwòrán bọ́nọ́nà. Bẹ́lẹ̀ Ọlápẹ́jú. àwòrán bọ́nọ́nà. Josephine Ọlápẹ́jú. You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Ọlápẹ́jú Ìdòwú. Ara wa ká lọ sí ọ̀dọ̀ Olúwa. Wá ká lọ. Wá ká lọ sí ọ̀dọ̀ Olúwa. Josephine Ọlápẹ́jú Ìdòwú. Wá ká lọ sí ọ̀dọ̀ Olúwa. Ọlápẹ́jú Ìdòwú. Ara wa ká lọ sí ọ̀dọ̀ Olúwa. Jehovah. Jésù Kristi. Lórí ọmọ rẹ Jésù Kristi olùgbàlà aráyé dákun dábọ̀ Jèhófà dáríjì. Ọba mímọ́ dáríjì. Nípa náà tó rọ ọ̀fẹ́ ńlá la fi ń bẹ̀bẹ̀ lónìí. Torí pa aláàánú ni ọ́. Àánú ńlá ìlà ń bèrè fún ìránṣẹ́ yìí. Josephine Ọlápẹ́jú Ìdòwú Ìdẹ́bi Òṣòdì. Ó ń bọ̀ nílé. Ẹ̀yin ìjọ mímọ́ tó ń bẹ lórí ìtẹ́ ọ̀run mímọ́ ẹ sọ̀kalẹ̀ wá. Ẹ wá gbà á lọ́wọ́ kẹ́ ẹ mú lọ sílé. Àmín Jésù Kristi. Àǹfààní ẹ̀yin mímọ́ lọ́wọ́. Àǹfààní ẹ̀yin ìjọ mímọ́ ti Kristi tó tọ̀run mímọ́ sọ̀kalẹ̀ tẹ́ ń bẹ lájìlé ọ̀run. Torí pé olóró ọ̀fẹ́ gbà láti sìn nínú ìjọ mímọ́ náà. A sì ṣe ìrìbọmi fún un nínú ìjọ mímọ́ náà. Ó dẹ̀ sìn ọ́ nínú ìjọ mímọ́ yìí. Bàbá wa SBG Ọ̀ṣọ́fà ọ̀kan náà ọmọ rẹ̀ ń bọ̀ nílé. Ẹ̀yin áńgẹ́lì mímọ́ 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 tí máa ń gba òkú àwọn àyànfẹ́. À ń fa Josephine Ọlápẹ́jú Ìdòwú lé yín lọ́wọ́. Ọba mímọ́ ẹ̀yin áńgẹ́lì mímọ́ ẹ mú wọlé ìjókòó ayé. Àmín Jésù Kristi. Ẹ mú ìnira kúrò ní ìrìnàjò rẹ̀. Àmín. Ìmọ́lẹ̀ kó máa sìn lọ. Àmín. Josephine Ọlápẹ́jú rántí pé ó fa ọmọ sílẹ̀ o àtàwọn ọmọ àwọn àbúrò wà nílẹ̀ tó fi sílẹ̀. Lílọ tí rẹ̀ ń lọ sílé àwọn tó fi sílẹ̀ tó kù lẹ́yìn láti bójútó ìrìnàjò ọmọ gbogbo
má jẹ́ kẹ́rù ó bà wọ́n. Àmín Jésù. Oró rẹ kó má já àkúfà. Àmín. Ààbò Kristi kó wà lórí wọn. Àmín. Gbogbo àwọn ọmọ rẹ tí kò tí ì gòkè àtàwọn ọmọ rẹ tí kò tí ì gòkè, ẹlẹ́dàá rẹ tó rán ẹ wá sáyé kó dìde àánú fún àwọn ọmọ tó fi sílẹ̀. Àmín Jésù. Ìjì ayé kó má jà wọ́n. Àmín. Ogun ayé kan kó má lù wọ́n gbé. Àmín. Ìmọ́lẹ̀ mọ́ kó má sìn wọ́n lọ. Àmín. Josephine Ọlápẹ́jú Débi ti lọ náà lójú mọ́ ni. Ìdòwú, àwọn ọmọ rẹ ń bẹ o. Bí ẹnikẹ́ni nínú ẹ̀dá ènìyàn tí ń bẹ lórí òkè olùpẹ̀ bá ń lépa ẹ̀mí wọn, ẹlẹ́dàá tó rán ẹ wá sáyé kó dìde kó gbèjà fáwọn ọmọ rẹ. Àmín Jésù. Gbogbo ọkọ̀ tó sìn ọ́ dé ìdíkọ̀ lónìí, ibi kó má ṣẹ̀ sí wọn. Wàhálà kó má bá wọn. Gbogbo nǹkan tó lè mọ́rọ̀ òdì wá nítorí tá a sìn ọ́ wá láti máa lọ sílé kó má ṣẹ̀ sí ẹnikẹ́ni. Àmín Jésù. Kó má ṣẹ̀ sáwọn ọmọ rẹ. Kó má ṣẹ̀ sáwọn ọmọ. Ìjọ tó o ti sìn, ìjọ náà àlàáfíà kó bá wọn gbé níbẹ̀. Ìjáde kúrò ní ìjọ tó o ti sìn kó má jákòfà. Lórí olùṣọ́, lórí àwọn òṣìṣẹ́ ọlọ́gbó, lórí gbogbo olùsìn pátá, ohun rẹ kó má jákòfà. Jésù Kristi Olúwa wa. Àdúrà Olúwa. Bàbá wa ti bẹ̀rẹ̀ lé ọ̀nà kí a bọ̀ orúkọ rẹ̀ kí ìjọba rẹ̀ dé ìfẹ́ tó ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe lé ọ̀rọ̀ fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dáríjì àwọn tó ṣẹ̀ wá. Ẹ má fà wá sínú ìdẹ o, gbà wá lọ́wọ́ Ìbílísì. Torí ìjọba ni tìrẹ, agbára ni tìrẹ, ògo ni tìrẹ láéláé. Gloria. Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́. Ògo ni fún Baba Àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́. bí ó sì wà láti kọ́ ṣe, ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì mọ ní gbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Jẹ́ kó orí ọ̀fẹ́ tí bàbá, orí ọ̀fẹ́ tí ọmọ, tí ẹ̀mí mímọ́, kó bà lé ìta tọrọ, kó bà lé ìta béèrè. Ọba tó ń jẹ́ àmì fóhùn wa ṣàṣẹ. Àmín. Josephine ti ń bọ̀ nílé. Ẹ̀yin áńgẹ́lì mímọ́ tí ń ṣe fìtílà fáwọn tó kú nínú Kristi padà sí ilé ológo. Ẹ máa sìn lọ. Aládé ayé ni. Ẹ má jẹ́ kó dènà àjò rẹ̀. Bàbá rí ẹ̀sùn kẹsùn tí Sátánì fẹ́ fi kọ́ lọ́rùn láti fi de àjò rẹ̀ lọ́nà. Jésù Kristi ọmọ Ọlọ́run ṣàánú bá Sátánì wí. Kí ìrìnàjò rẹ̀ padà sílé kó má ní ìdènà nínú. Lórúkọ Jésù Kristi. Méje sólúwa. Hallelujah, 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 hallelujah. 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 Hallelujah.